Ẹ káàbọ̀ sórí ìkànnì wẹ́ fún ọbọ̀lẹ̀ fún ọ̀dàdà fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ láǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. Gbogbo wọn ló máa ní because iṣẹ́ security which is policing òun gan-an ni greater job lórílẹ̀‐èdè òun ni gbogbo ìyà ẹ̀ ló ń jẹ wá yìí nísìnyí àtẹ̀wá mọ̀ ṣe rò pé ní nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ àwọn kan bú Tinubu àwọn kan bú Mákindé àwọn kan torí àtẹ̀wá mẹ́ni tó bá tá máa wá hold responsible wọ́n wá ń tì síra wọn. Ìgbọ́n tó bá yẹ pé ọlọ́pàá tó wà ní state yẹn is answerable to the chief of police in this state is answerable to the governor. À ń mọ ọwọ́ ẹni tá a ti máa béèrè. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín nǹkan tá à ń fẹ́. Ó lè yé yín. A ní kí federal má lọ ọlọ́pàá tiẹ̀. Nígbà tí èmi àti Buhari tá a yìí jọ wà ní CPC mo kọ memo kan fún lórí state police about 16 pages ìgbà tí mo wá Buhari títí tí mi ò rí mo fún Túndé Bákàrè kókó fún torí òní rọ́ní méje ń gbà yìí. Ọlọ́pàá federal máa wà ṣùgbọ́n kì í ṣe ọlọ́pàá oníkóńdó báyìí wọ́n á ṣe investigation náà máa ṣe. Tẹ́ bá dé Amẹ́ríkà táwa wọ́n ń pa àwọn kan ní FBI Federal Bureau of Investigation oríṣiríṣi investigation náà ṣe bá rí ọ̀rọ̀ tí state ò bá lè handle bóyá wọ́n kidnap across state tó ń kidnap èèyàn ní Ìbàdàn tó ń gbé lọ Sókótó Federal Police ló máa ṣe investigation àwọn ló máa lọ torí state Ọ̀yọ́ state lè má ní resources tó bá fi ṣe rí gbogbo àwọn tí ẹ̀ ń pè ní EFCC ní federal nǹkan kan yẹn á wà federal of course state náà á ní àwọn tá a máa ṣe tiẹ̀ local government á ní wọ́n máa ní oríṣiríṣi bẹ́ẹ̀ ṣé ẹ rí local government tí ò bá lówó tó lè fi dá ní ọlọ́pàá tiẹ̀ wọ́n á pe state pé àwa ò lówó ọlọ́pàá yín náà ní kó máa bá wa dá sí níbí. So oríṣiríṣi layers bẹ́ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ní tí crime ti wá pọ̀ tẹ́lẹ̀ yìí torí Nàìjíríà ti wá di stage tó yẹ pé anything goes ní. tó bá kàn ti wò tùtùtùtù báyìí crime ti wá sópọ̀ and ó dìgbà torí àwọn tó ń ṣèjọba ní center láyé àtijọ́ in the 60s a ní NA police local native authority police or local police a ní tó jẹ́ pé àwọn ló ṣe nǹkan kí ló ṣẹlẹ̀ nígbà yẹn àwọn regions la nígbà yẹn àwọn regions yẹn wọ́n máa ń lò nígbà election against the opponent wọn. láwọn yẹn wá nígbà táwọn sójà máa dé wọ́n cancel ẹ̀. Àwọn ní federal ní police ṣé wọn ò abuse ti federal náà wọn abuse ẹ kí ló dé bẹ́ẹ̀ wá cancel federal pẹ̀lú tó gbé wọn ti yẹ abuse ẹ ṣùgbọ́n a máa ń gbọ́ sí ni a kì í gọ̀ sí iṣẹ́ ló yẹ ká jókòó pé even America tí mo wà yìí àwọn ọlọ́pàá sílẹ̀ local police wọ́n abuse èèyàn ṣùgbọ́n wọ́n ṣe layers and layers of places tó lè petition sí. tó bá abuse human rights you can petition to the federal government or the state government tó bá jẹ́ state kìíní ni wàá petition sí federal wọ́n á dẹ̀ gbé lọ court wọ́n á wò wípé ó ti violate human rights èèyàn kan. ṣùgbọ́n àwa tá bá ti dojú kọ́ báyìí á máa pariwo wọ́n ti ṣe léèlé ni tó bá ṣe léèlé ni omi ìgbín wọn á lè mú jẹ lọ́la. àwa ló máa sọ pé ìyẹn ni ilé òfin ṣe wà wípé ẹni bá ṣe léyìí o báyìí ìyà báyìí ló máa jẹ kò gbọ́dọ̀ rí báyìí
so bí ìlú ṣe ń dàgbà sókè nìyẹn torí ṣe rí but ó ṣe mí láàánú pé àwọn tó ń ṣòṣèlú tó ń ṣèjọba wa ara wọn náà ń wò láti ṣòfin nǹkan tó máa wò tọwọ́ ará ìlú òní káwọn wọ́n dẹ̀ ti gbàgbé pé lọ́jọ́ kan wọ́n máa kúrò mẹ́ tó bá dẹ̀ wá kúrò ńbẹ̀ tán ìgbà iná máa dẹ̀ wó àwọn ní ìgbà tán wà ńbẹ̀ kí náà ṣe òfin tí Abacha fi fẹ́ hangi Ọbásanjọ́ ìgbà Ọbásanjọ́ náà ṣòfin yẹn nígbà tó ṣe head of state àwọn máa ń gbàgbé pé ọjọ́ kan wà tán máa kúrò ńbẹ̀ yẹn tó bá jẹ́ mi ló wà ńbẹ̀ báyìí máa ní báyìí la ṣe máa ṣe so àwọn ará ìlú náà ti wá gbà wípé téèyàn kan bá ti wà ńbẹ̀ kàtà ara ẹ̀ ló máa kọ ebè sí pé kò ní ṣe nǹkan fún àwọn ará ìlú ṣùgbọ́n state police tá à ń sọ yìí tí state bá ní effective control ní dúró d'Àbújá ká tó sọ́ọ̀bù nǹkan tó ń ṣẹlẹ̀ ní Adó Èkìtì àbí ká tó ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìjàrẹ́ ní Ondo state okay o so that is why it is necessary so mo commend Tinubu àti àwọn House of Representatives tó ti ṣe and mo dẹ̀ ń sọ pé tán bá ṣe yẹn tán let the state House of Assembly concrete problem ta ní 1999 constitution the 1999 constitution throw so many things inside there tó yẹ pé kó tó lè change ẹ̀ á láti gẹ́tì gbogbo Nàìjíríà láti support ẹ̀. Part of that is this state police. Part of that is creation of local government. Tó bá ti create local government state ló yẹ kó create local government ẹ̀yin ló wà ńbẹ̀ ẹ̀yin ló yẹ kó mọ state alumani local government level create ní àdúgbò yìí. Tẹ́ bá dẹ̀ ti create ẹ̀ tán ẹ̀ fún wọn ní power. Láti lè ṣàkóso security lágbègbè yìí tó bá jẹ́ for instance I'm from a federal local government ní Ondo state tó bá jẹ́ local government chairman ló wà ní charge ọlọ́pàá abẹ̀yẹn kán tó kó àwọn èèyàn tó bá kó àwọn èèyàn òun la máa lọ bá igbe bọ̀ kí ló ń ṣe tó bá wà lọ́wọ́ òun ò ká á pe state government náà á ní ọlọ́pàá díẹ̀ ní Amẹ́ríkà yìí state troopers ló ń pè wọ́n ní police they call them state troopers. Àwọn ló máa kọ́ sá lọ bẹ̀ tọwọ́ state ò bá ká àwọn ló máa sá lọ tó bá débẹ̀ tó jẹ́ nǹkan tọwọ́ wọn á pe FBI which is the federal but n sìn akànjókòó pé àbítàbá máa pe sójà ò dẹ̀ kì í ṣe law enforcement kí là ń go ní sójà tó bá ní kí sójà wọnú gbó bẹ̀rẹ̀ díẹ̀ ló máa kù láwọn àtẹ́bítọ́ mú síbẹ̀ àtàwọn tó ní kọ́ lọ́bẹ̀ ó má fi sọ pé àní kíni tó bá ní kí sójà lọ́bẹ̀ tó ṣí wọn lẹ̀ sójà máa gbé gbogbo nǹkan tó mú fún bẹ́ẹ̀ ni so wọn ò train sójà ní law enforcement they train them for war to dominate and conquer. So gbogbo nǹkan tá à ní pọ̀ bẹ́ẹ̀ politics ethnicity gbogbo nǹkan tó papọ̀ Nàìjíríà ní òye kí egbá àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ pé báyìí ló yẹ kán ṣe o bọ̀dọ̀ oníkálukú wò pé tábà lè jẹ eléyìí tábà lè ṣe eléyìí ó lè má gbé wá bẹ́ẹ̀ gbogbo wọn ti gbàgbé pé bó pẹ́ títí ogún ọdún akọ̀lá ló máa kúrò bẹ́ẹ̀. So they have to be those who want to be pragmatic need to know that is the best policy for everybody. Torí tó bá máa kúrò mẹ́ àá ti mú nǹkan tó dáa sílẹ̀. So mo commend like you said that's a small step. It is really a small step. I need so many because òfin tó de security òun náà ló de school òun ló de ètò ọrọ̀ ajé wa tó bá fẹ́ form company náà wàá gbọ́dọ̀ Àbújá lọ oṣù mẹ́ta ìwà lẹ́nu ẹ̀
state ló yẹ kó ṣe yẹn. The same thing, driver's license, registration of Adedoyin Kitchen, thank you for your gift. God bless you, ma. Thank you so much. Mo appreciate Ọlọ́run á bá mi pèsè fún yín. Mr. Paul Oladujoye, good evening, sir. You are welcome. Wọ́n ti lé dádì débi. So like I said, àwọn nǹkan wọ̀nyẹn ó pọ̀. Òun la fi ń bèrè restructure the whole system to be more effective. Nígbà tó yẹ pé o fẹ́ gba driver's license Abuja náà ló máa gba owó wo la fẹ́ fi túlù wa ṣe locally. Then irú ẹ̀ náà ni àwọn nǹkan tó ń pè VAT. Actually state and local government ló yẹ kó ní. Ṣé mọ̀ pé ta bá wo VAT yẹn náà? Bísí Ọ̀nàbánjọ gómìnà the first executive governor of the state ló kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ní Nàìjíríà fún state yẹn. Tí Babangida gbà tán lé wọn ní Babangida gbà pé ìkànnì yìí lé ní ìwòye bílíọ̀nù tí tán ṣe àbáwọn tí tán náà kì í mọtí owó ọtí tá a mú ní south. Àwọn ọ̀dọ́ kan tí wàá sọ́dọ̀. Ọ̀pẹ́rẹ́tì Yisba lọ́dọ̀ gbogbo wà pàjẹ́. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹni tí tá a bá ti sọ pé state police ẹ má rò pé state police nìkan ni wọ́n pọ̀ tó bá ṣe eléyìí bẹ́ẹ̀ tá a bá ti mú eléyìí ó tún kù eléyìí ó tún kù tọ̀hún la máa mú díẹ̀ lẹ́yìn ṣe ókè àgbà ṣùgbọ́n ó tún wọ́n ní tí ọmọ ẹni bá ṣe dáadáa orí ẹ máa yá ni ọmọ ẹni bá yẹ ká bẹ̀ yín. Àsìkò Tinubu náà tẹ̀ ṣe inú mi dùn sí because tó bá ti ń sọ tẹ́lẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ wọn ò fẹ́ ṣe é. In fact nǹkan táwa ti conclude particularly nígbà tí Jonathan wà bẹ́ẹ̀ a fi pé àsìkò ní láti ṣe iṣẹ́ wọn pé wọ́n ṣe confab kan gbà yẹn wọ́n ṣe national conference gbogbo nǹkan wọ̀nyí ló wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kódà kí Jonathan ṣe òjò ló lọ káwọ́ báwọn ará òkè ọ̀yà pé kí n bá lè dìbò fóun fẹ́ẹ̀ kejì tó kàn ń ṣe rábàràbà bẹ́ẹ̀ títí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbà kí wọ́n ṣe ń sìn wọ́n gba kúrò bẹ́ẹ̀ náà. wọ́n gba dànù náà ní kí ló kàn. òun làwa fi ń sọ pé ẹni bá ti wà bẹ́ẹ̀ láti south kó má tiẹ̀ bójú ẹ̀yìn ṣùgbọ́n ọkùnrin tó wà bẹ́ẹ̀ ń sìn Tinubu. Mo sọ̀rọ̀ kan nígbà tí mo wá sí show ẹ ní ṣé last week ni àbí the week before. Bẹ́ẹ̀ni last week ni sir. Àwọn Yorùbá kan ò tí ì ronú débẹ̀ ni o. Mo ní Tinubu yìí mo lóun ní wèrè ilé. Bẹ́ẹ̀ni. Mo sọ You said it sir. Yes sir. Mo ní òun ní wèrè ilé wa torí mi ò mọ. Mo ní òun la dẹ̀ fẹ́ òun là ń rán sí wèrè ìta wa. Wẹ́lẹ́ la fi wo wèrè ìta. Now kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀? Mo ní ọ̀rẹ́ kan àgbàlagbà ni ojoojúmọ́ la máa ń sọ̀rọ̀ tá a bá sí kìíní. Ọ̀rọ̀ Tinubu yìí nígbà tó ń ṣe election ó fẹ́ẹ̀ díjà wa ó sọ ṣéǹgè sí mi. Ó lọ́ọ̀rẹ́ ẹ ní bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé ọ̀rẹ́ mi ni. Tinubu ọ̀rẹ́ gbogbo èèyàn ní Tinubu kò sẹ́ni tó jẹ́ ẹnìtẹ̀ Nàìjíríà tó Tinubu ò bá ṣọ̀rẹ́ at one point or the other tó bá ní nǹkan tó máa tẹ lè ṣe nípa ọ̀rọ̀ ẹ̀gbá Tinubu tó bá ṣe àtìmọ́rò òkèlú ọ̀pọ̀ ẹgbẹ́ káfíńyẹn lẹ̀. Ọ̀rẹ́ mi yẹn wá pè mí pé ní Ọ̀ṣínbàjò ló yẹ kó débẹ̀ bóun ní bá ṣe bí mo ṣe ń wo Ọ̀ṣínbàjò yìí ẹnu ẹ ó ti kú ẹnu ju gentleman mo ní nǹkan tó máa sọ bẹ́ẹ̀ tó máa sọ tó bá débẹ̀ the GP àti grow GDP àti grow gross national product àti ìṣẹ̀lẹ̀ mo ní nǹkan tí Nàìjíríà ní sìn ẹni tó máa reform Nàìjíríà politically. Economically. Politically because sori mistake màá sọ̀rọ̀ débẹ̀ yẹn economically tó sọ sori tán bá
reform politics of Nigeria. Economy dẹ̀ ń ṣe ọlọ́run kò lè dúró. Màá dẹ̀ sọ reason tí mo fi sọ bẹ́ẹ̀. If there is only any disagreement tí mo ní pẹ̀lú Tinubu, àìtètè bẹ̀rẹ̀ political reform yẹn nìkan ni criticism bẹ́ẹ̀. Nígbà tó wá ń dé sí tó ń support state police tó ń ṣe ó rọra mú díẹ̀díẹ̀ ṣùgbọ́n màá sọ̀rọ̀ débẹ̀ yẹn náà. Ṣé ẹ rí politics wa ṣé mo pé mò ń sọ̀rọ̀ constitution nígbà tẹ́ ẹ̀ ń sọ constitution ká kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n mention sharia several ato 20 times àwọn tó ń kà á láto 20 times or more tó sọ̀rọ̀ sharia nínú constitution yẹn. ṣé religion gbogbo wa ni kò yẹ kó wà ní òfin gbogbo wa. ní o sọ̀rọ̀ isba àbí isbahu mi ò mọ. isba nílùú wọn lọ́hùn wọn ni ta ló fún wọn láṣẹ. ìgbà tán náà fẹ́ ṣe àwọn isbahu yẹn a rí nígbà tán train wọn bọ́n ṣe ń yin AK-47 nígbà táwọn Akérédolú dẹ̀ ń sọ pé ó yẹ kán jẹ́ kán fún àwọn Àmọ̀tẹ́kùn ní AK-47 mo tẹ̀ kọ átíkù kan gbà yẹn pé abáàkì wọn kán jẹ́ kán lo AK-47 náà torí wọ́n ní federal government kí lorúkọ bọ̀bọ̀ tó ṣe attorney general Fúlàní yẹn ó ní rárá over their dead body wọn ò gbọ́dọ̀ bet ọwọ́ ta ni Hisbah ti gbàṣẹ kán tó máa lo AK-47 ọwọ́ ta ni àwọn herdsmen tá à ń rí AK-47 láwọ́ wọn láàrin ìgboro ọwọ́ ta náà ti gbàṣẹ ṣé ẹ fún wọn ní pàmìtì tí wọ́n specially ni kí ni ìnàkí ṣe ṣorí tí ọ̀bọ ò ṣe bọ́ọ̀rì ìbọn kékeré lọ́wọ́ ẹ̀ ní south olúwa ẹ̀ lè lọ sí but àwọn wọ̀nyí gbé AK-47 wọ́n da màlúù pẹ̀lú AK-47 títí wọ́n fẹsẹ̀ rìn láàrin ìgboro títí dọ́dọ̀ wa kò sẹ́ni tó bí wọ́n. so ara nǹkan tá à ń sọ nìyẹn if there is going to be a law it should be throughout the country. so ara nǹkan tí mo sọ pé politics ni ṣé orí gbogbo. Daddy, ṣe rí another thing tí mo tún wá rí gangan tí mo rí lè fẹ́ kẹ́ bá mi tú palẹ̀ fáwọn èèyàn ni pé ṣe rí ọ̀rọ̀ state police gan kò tí ì fi taratara yé àwọn èèyàn lọ títí kò yé wọn. ọ̀nà owó tó ní state police yìí máa fi gbà tó fi máa wà positive side fún àwọn èèyàn. ṣé state police yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní recruit tó ṣe gbogbo ẹ̀ tó dún dandan tán ṣé ó máa kọ́ọ̀bù insecurity àbó máa eradicate àbí at least á relieve wa àbí báwo ọ̀nà owó ló fi gbà benefit. bóyá kò yé wọn ní ìgbà tí mo fẹ́ mi kàn tẹ́lẹ̀ wípé tó bá jẹ́ state yẹn tọ́ bá fẹ́ yan jẹ́ kí n fi state tèmi ṣe tọ́ bá fẹ́ yan ọlọ́pàá l'Ondo ẹnìkan ò lè wá láti kí ó kó wá lóun pé òun ọlọ́pàá Ondo state. ẹni tó bá ń gbé l'Ondo state ló máa wọ ọlọ́pàá èmi ò ní pé ẹni tó bá ṣe mọ̀ pé àwọn kan wà tí bàbá wọn ò ṣọmọ Ondo state but wọ́n ti gbé l'Ondo state for 10 years a máa ní residency irú New York City. Are we talking about indigene? Àwọn indigene nìkan ni wọ́n ní right láti recruit as a state police. èmi ò fẹ́ pè ní indigenes bẹ́yẹn màá dẹ̀ sọ reason. mo ń rí àwọn Igbo kankan ní orí social media tó máa ń sọ pé òyà Yorùbá pé èmi ìtẹ́ lóhun ó ní tí ò bá jórúkọ òun ò tẹ́ lọ sí ìlú òun. Igbo wọ́n wà dáadáa. wọ́n wà. mo rí Fúlàní kan tó ń sọ̀rọ̀ ní Ọ̀yọ́
ó ní òun ti wà ní Ọ̀yọ́ over 20 years ó sọ Yorùbá ẹnu tó o bá sọ pé Fúlàní lòun ó kàn jẹ́ bó ṣe rí ló máa sọ pé eléyìí ò jọ Yorùbá ni. ó já sí ẹnu ẹ̀ kàn. ó kàn. Now the thing I'm saying ni pé irú àwọn wọ̀nyẹn ó dẹ̀ ń sọ ó ní àwakọ̀ ó ní àwọn bòròró tó ń wá ń ṣèyàn léṣe ó láwa orí wa náà ti bẹ̀rẹ̀ ó tún sọ wípé ṣé ó yẹ kán dá àwọn wọ̀nyẹn mọ̀ òun náà tó bá ní kán lọ bá àwọn wọ̀nyẹn jà á bá wọn lọ. What I'm saying nǹkan tó ń pè ní residency you must live in the community tó police tó mọ̀ pé tógun bá ń bọ̀ níbi tí ìyàwó àtọmọ ẹ ó gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹ mbẹ̀ tó bá ń gbé ní for instance tó máa gbé l'Ákúrẹ́ sí àbí tó máa gbé ní Ìjàrẹ́ tí nǹkan burúkú bá fẹ́ ṣẹlẹ̀ mbẹ̀ ṣó mọ̀ pé ẹjọ́ máa kó nǹkan yẹn lójú ni. bẹ́ẹ̀ni sir. nǹkan tó ń pè ní residency nìyẹn àwa ló ń sọ pé indigenous tá à ń sọ ìtorí bí Nàìjíríà ṣe wá dà sí i torí tó bá ní o máa recruit from the state wọ́n á béèrè ń bọ̀ ló ń gbé ń bọ̀ ló ti wá ń bọ̀ ló ti ṣe tó fi àdírẹ́sì ẹ lẹ̀ tó jẹ́ àdírẹ́sì Ìjàrẹ́ ni àdírẹ́sì ẹ wọn ò lè ní kó má ṣe ọlọ́pàá níjàrẹ́ but nǹkan tèmi sọ ni pé nísìnyí federal police wọ́n lè gbé yàn wá láti ọkọ̀tọ́kọ̀ wá ṣe police níjàrẹ́ kò dẹ̀ mọ̀ nǹkankan ó lè má gbé dé gan ẹni tó bá wọ trouble ní gbòòrò Ìjàrẹ́ tó bá pàdé ẹ̀ ó kàn máa wò títí á sá lọ sílé kábíyèsí ni. You understand? So those are the things. Now let's talk about the benefit of state police.